Ọlọ́run ní borí ẹni kádùn. Òní ọjọ́ ìkẹtàlá oṣù kẹsàn-án ọdún ní ṣàyájọ́ ọjọ́ tá a bí Dáre Bello sínú ayé mi. Àṣọdúnmọ́dún ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún o. Aláṣẹ àti olùdarí Sitech International Estate Limited tí ń bẹ ní Àbújá. Ọ̀ọ́nì fọ́dún èyí ṣàṣemọ́ lórúkọ lọ́rùn ọba. Torí ọdọọdún ìlà àárọ̀ yẹ ọdọọdún ìlà àárọ̀ òru àṣẹ Ọlọ́run Olódùmarè ni. Wọ́n mọ̀ ṣàdédé wá o. Dáre Bello ọmọ wọn nílẹ̀ Àdó. Tẹ́lá Ajíniran lọ́rọ̀ mi wá bí. Àbúrò rẹ̀ mo tún ráyọ̀ ìlọ́bẹ̀ mi lọ́wẹ̀. Ó ní Àlàmọ̀kẹ́. Ó ní dákun wá báńkì ẹ̀gbọ́n bíi bàbá. Ó ní igi lẹ́yìn ọgbà mi ni. Ó ní lẹ́yìn Ọlọ́run Olóhun ló tún kù fún mi nínú ayé mi. Ó ní ẹ̀gbọ́n mi dáadáa ni ó ní bàbá mi ni. Ó ní àdúró tì ní mọ́mọ́ ìyẹsẹ̀ ni nínú ayé mi. Ó ní ọkọ rẹ̀ kòríkòsùn mi ni. Ó ní dákun wá báńkì yìí kórì rẹ̀ òun. Mo lóògùn ọdún o. Bàbá Simisola, bàbá Abíọ́dún, bàbá Oyin Òhúndé Olú. Àṣàmọ́dún ṣọ̀pọ̀lọpọ̀ lórúkọ lọ́rùn ọba. Mo fẹ́ gbéra kankan o. Adé orí Adéròǹkẹ́. Mo fẹ́ ṣe kọ́mọkọ́mọ. Mo fẹ́ rèlé àwọn bàbá rẹ̀. Adó Èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Mo forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ọmọ ìwé òtù ọmọ rorò òjò. Ọ̀rìjọ́kè wí bá ti dòtú ìlà ọ̀rọ̀ òtù ìlà. Tùgbótùjù akẹ́rìírí lọ́hàkún. Ọmọ ọ̀bẹ ní mọ́tà mọ́mọ́ ráwọn níyan kọ́nu. Kẹ̀ríra òun dẹ̀kọ́ mẹ́rún bọ́tà ró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 . Ọmọ adó ọ̀rá àmìkàrà sábẹ́ ìwù jẹ́. Ìkàrà ṣèjì sínú àgbààgbà tẹ́míṣù kókó lúlé àdó. Ọmọ àmìkàrà sínú gbájí ò poroporo. Koríko ló lálẹ́ wù lójúde àwọn bàbá ẹlòmíràn. Àpáta ńlá ló lálẹ́ wù lójúde bàbá yín. Ìní wọ́n fi pè yín lọ́mọ olókè méjì takọtabo lórí ara wọn. Ọwọ́ nípò olóko sọ́tún. Pọ́pọ́ ìgbọ̀nrìngbọ̀n sósì. Ojú ìgbọ̀nrìngbọ̀n ojú olóko yọ̀bára wọn. Ìrókò láyé òkú wọn gbádẹ́dẹ́ lórí. Ògòǹgò lílá ẹ̀rẹ́jà kan gbákùtàn èyí sọ̀rùn. Ọmọ wa o, ọmọ wa ọmọ ẹkùn láòfin. Ọmọ olórí aládé. Ọmọ eléyìí Ìgbò Èkìtì. Ọmọ ẹ̀yẹ́gbà mi àbágbà mi ṣojú mi àmìà. Ọmọ olóko ṣe àmọ̀ra finidá. Ẹ̀rú kùkù amáṣọ́pìn ìnípinni. Ó kú sójópo káàdó ó sì dé. Dáre Bello mo ní àmọ́ gbọ́ bí mo ti kó kí láwọn bàbá rẹ̀. Ọmọ káwọ́ ó káwọ́ ó káwọ́ ó káwọ́ ó. Ọmọ uyì 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 uyì. Ọmọ olè olè olè. Ọ̀wíkẹ́ ẹ̀mú kan ó mú méjì. Ọmọ sẹ̀ ìmú kẹta. Ọmọ ojú ihò kẹrin. Ní ẹlẹ́karùn-ún ihò ohun ọ̀rọ̀ pọ̀. Adó Júlíọ̀ ní kọ́bẹ̀ òsì mi ló mọ́nu. Kọ́bẹ̀ òsì mi lónú akoto agírárá. Olè jíjà kọ́ nìyí o. Arẹwà obìnrin ti bá bẹ̀ nílẹ̀ ẹ̀yìn ládó mú tí wọ́n fi ń ṣàyà. Dáre Bello mo ní ọmọ ìdágọ̀ jọgọjọ dúró ẹ̀ lóde. Aláṣẹ àti olùdarí Sitech International Estate Limited ti bẹ̀ ní Àbújá. Estate development, housing delivery, engineering planning àti architectural services pépé níṣẹ́ wọn mọ̀ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ọkọ̀ Adéròǹkẹ́ o, ọkọ̀ Adéròǹkẹ́. Aláṣẹ àti olùdarí Living Fountain School ti bẹ̀ ní Àbújá. Ọmọ wọn nílùú Ẹdẹ. Ẹdẹ mọ̀ pọ̀ àrógùn. Ọmọ àrùngbà àdọ́là lu ọmọ àrùngúgúrú wọlé Ẹdẹ. Ọmọ àgbàlẹ̀ ọlọ́fà iná. Ọmọ ajílálà ọ̀ṣọ́. Ọmọ ajífọ́ ọjọ́ gbogbo dára bẹ́ẹ̀wé. A kì í ká sí ilá ìgbó lórúkọ lọ́rùn ọba ó tẹ̀lé yí pẹ́. Nínú owó, nínú ọlá, nínú àṣẹ ìrọ̀rùn láṣẹ àdáni wáyé. Àbúrò rẹ̀ mo tún ráyọ̀ Stella Ajíniran. Ọmọ ẹ̀yàn kìtìpá Ìjẹ̀ṣà kẹ́hìn ọmọ jà kí Ìjẹ̀ṣà mọ̀ dẹ̀yọ. Ọmọ ọlọ́dọ̀ àrògùn rọ̀bẹ́. Àwa mọ̀ pé Ìjẹ̀ṣà ń ṣu lulẹ̀ oṣù. Káwọn ọmọ mẹ́ra kankan yálé bẹ́ẹ̀ torí kù ṣu mọ́ bá a tààtàrà. Ìlànà kọ́ ọmọ ọ̀dàgọ̀ gọ̀jọ̀gọ̀jọ̀ ó ní ẹ̀gbọ́n mi. Ó ní bó ti ṣọdún èyí. Ó ní níwòyí àpọ̀dún kẹ́nu ọpẹ́ rẹ̀ ó pọ̀ sí i. Ó ní kádàníwá yóò ṣàlékún ohun rere fún ọ. Òkè òkè ilẹ̀ múrù sí o. Dáre Bello ọ̀ọ́nìrẹ̀lẹ̀ lórúkọ lọ́rùn ọba. Àwọn ọmọ rẹ̀ wọ́n ní gírámà
nílé fẹ́ lọ́jọ́ sí fọmọ owó ṣòde ọrùn owó ọ̀hún yọ títí owó dọ́ọ̀kìnì kò wá sí bá ti pẹ́ láyé tó àmọ́ ni mo sàré ọmọ bá ní fa ìsàn ló gbà lórúkọ lọ́rùn ọba torí pírí lológójì a kì í bókùnrin ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ nájà kókókó lára ọ̀tá lé àbúrò rẹ̀ Mọ́túnráyọ̀ Ajíniran ó ní bọ̀ tí ṣe ni ọmọ ṣe lọ ó ní èṣù owó ẹ̀ṣẹ̀ ọmọ nígbà yọ rẹ̀ lórúkọ lọ́rùn ọba ọlọ́run